Ànábì kiri. Àmín sallallahu alaihi wasallam. Yorùbá Ànábì ní Ghana. Sallallahu alaihi wasallam. Wọ́n sì náà nífẹ̀ẹ́ Ànábì Ghana ní wọn. Sallallahu alaihi wasallam. Bàbá àdínì wọ́n náà nífẹ̀ẹ́ Ànábì Ghana. Sallallahu alaihi wasallam. Ẹ dẹ́kun ìpáyà Ọlọ́run ọ̀dọ̀ wa. Ẹ já bẹ̀rù Ọlọ́run ní kọ̀ọ̀kan. Bẹ̀rù Ọlọ́run káfà bẹ̀rù Ọlọ́run látara àfẹ́ gbé. Kọ̀ọ̀kan kó bẹ̀rù Ọlọ́run látara ìyàwó ẹ̀ kí àwọn náà bẹ̀rù Ọlọ́run látara ọkọ. Àwa dé mọ́sáàgì bàbá wa fi bẹ̀ hàn mí. Wọ́n ní ààyè tá a dé yìí ọ̀gá abú kan ìjàmbá tó ṣe lọ́dún báyìí lásìkò báyìí wọ́n wá sọ ìtàn náà fún mi. Kí ni ìjàmbá tó ṣe ló fi dọwọ́ wá ká fi tọ́jú ọmọ gbogbo àwọn ọmọ wa tá ń bí ẹja tọ́ wọn ẹja fi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ wọn ẹja fi ọ̀rọ̀ mímọ́ kọ́ wọn torí àmàgbàtà dáká kú láyé tọrọ màá wọn ni ó sẹ̀kù. Má gbé ọmọ ẹ̀tẹ́ á pè é ní sinira ohun yẹn jáde nínú mákìmákì ni á gbé ọmọ ẹ̀tẹ́ ní sinira ọmọ kékeré ni sinira yìí àwọn òbí ẹ̀ wọ́n kọ́ lẹ́sìn Ọlọ́run wọ́n kọ́ nírun kíkí àwọn òbí rẹ̀ á sì máa ṣe dáadáa fẹ́ bí fara àṣẹ bí wọ́n ti ń ṣe òun àwọn náà mọ̀ bẹ́ẹ̀ mi àwọn ò ní gbò kò pẹ́ ọmọ tí ó jogún ọdún 7 sí 8 lọ nísìnyíra àwọn òbí rẹ̀ méjèèjì ẹ bá kú jọ kan náà. Gbogbo ìwọ ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni níjọ́ tó ń bẹ láyé ló máa sọ pé ọmọ rẹ ni níjọ́ tó bá sí láyé mọ́ wàhálà dé bọ́ ọba ṣe dáadáa tó sì kọ́ ọmọ. Sì ní bí bàbá rẹ̀ àti yẹ bí wọ́n ti wúlò fẹ́ bí tó tí wọ́n wúlò fara tó wọ́n ti kú inú àwọn ẹbí wa ń dùn pé o ṣe wọn lọ́wọ́ òun ní dínà àsìkí wa ní ọjà wòrán àsìkí láti jẹ òun ní ọjà rí ṣe gbogbo owó ní ọmọ fún wa ọlọ́run ti ṣe ọmọ kan tó kúkú bí náà nì nísìnyí àwa náà ó sì hàn án lè mọ̀ ẹ gbọ́dọ̀ ń tóbi ẹ bá ń gbọ́dọ̀ ń tóbi dáadáa wọ́n tọ́ sí ní rátì wọ́n tọ́ tí wọ́n ò rí tọ́ wọ́n wá lọ tà fún àwọn tí máa ra ẹrú ìgbà tí wọ́n tún wá tà fáwọn tí rẹ̀ rú wọ́n wá tà fún olórí ibú àgbáyé tóun ò fẹ́ gbọ́ la ilaha illallah ẹ dákẹ́ bá mi wú ẹ. Kò fẹ́ gbọ́ Láàtà àti Ọ̀nzá àwọn ọ̀sà lòun máa ń sìn bí wọ́n ti mú sí ní rádébẹ̀ ọmọ tí ò jọmọ ọdún 7 lọ àmọ́ ló ń ti ní káwọn òbí ẹ̀ kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ kí wọ́n kọ́ lẹ́sìn Sìnira wọ́n ta Sìnira wọ́n tún gbowó ẹ̀ ìgbà wọn gbowó ẹ̀ wọ́n lọ wọn ò tí ẹ̀ wọ ìwò mọ́ pé bó bá lè kú ó kú ní ń bẹ lára tiẹ̀ náà táwọn kan wò pé ọ̀tá rẹ̀ fẹ́ kú tí wọ́n fi yà jẹ ọmọ rẹ̀ wọ́n lá jòkólẹ̀ ta jòkólẹ̀ lónìí wọ́n lá gbogbo àwọn ẹni ọdún àrùwáhù àwọn ẹni ọlọ́run tó ti sọ̀kalẹ̀ lónìí gbogbo tí ń jẹ́ ìrànrú rẹ̀ ọlọ́run má fi kàn wá tọmọtọmọ wọ́n ti sàbí jákujáku. Sìnira gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ mayẹ̀dẹ́gíláhà yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasibu wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuhu inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qad
nira sì nira tù ó bá di láàárọ̀ ọ̀gá abú tí wọ́n ta fún yóò wá yanṣẹ́ fún wọn ẹ̀ṣẹ̀ léyìí wọ́n sì ṣe gbogbo wàhálà tí sì nira wá lè wulẹ̀ bó ṣe láàárọ̀ àti lọ́sàn-án kò ní yóò gbàgbé pò ń yànnà fìlà lálẹ́ yóò wá dìde lóru yóò gbé àgé àlùwàlá rẹ̀ yóò sàlùwàlá yóò yànnà fìlà tó bá wá yànnà fìlà tán yóò máa wá pè Ọlọ́run ọba ńlá ọba tí ó ṣírú ẹ̀ ọba tí ó gbé èèyàn gangan a máa pè Ọlọ́run pé àǹtà ńlá ẹ̀yin náà rú bẹ́ẹ̀. أنت الله أنت الله أنت الله أنت يوم أقبلهم لو قتلوا وبنجه الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم láti kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti kọ́ lẹ́sìn ọ̀gá rẹ̀ tí ò fẹ́ gbọ́ kọ́ Ọlọ́run tó bá di láàárọ̀ yóò ní kó pè gbogbo àwọn ẹrú jáde tani pé kíní kan tí ìmọ̀ tí wọ́n ń pè lóru àná wọ́n ti ní wọ́n lè ṣe nira ọmọ kékeré wò tálọ́ kọ́ ní gbogbo tí wíwọ́n wọn làwọn ọmọ wọn àgbèsè nira dé ọmọ ọdún méje tí ọ̀dá kankan máa mọ́ dọ́lọ́hún mà aláwo ní ìwà àgbàlagbà tó dọ́lọ́hún mà ọtún lọ lé yẹ̀mí wò títí dì sí ni ẹ̀yẹ̀mí wò ẹni tó ní ó yí owó òun náà ayé tiẹ̀ náà dá ayé rẹ̀ ọ̀dá njẹ́ ó jẹ́ ní wà àní olólóhùn ni ọbẹ̀ wà dán lójú bíi bí ẹ̀ hànà. Sìníyà wọ́n á mú Sìníyà dé yóò wà ní kí wọ́n máa lù ú nílùkulù wọ́n lù ú ọmọ kékeré tábà lù ú dáná Sìníyà ò ní wí gangan àǹtà lọ àǹtà kèsì ọ̀gá mi ní nà mí ìrìn Ọlọ́run ló nà mí pariwo Ọlọ́run ní Ghana kìí ṣèrè ọ̀gá mi ló nà mí ìrìn Ọlọ́run ló nà mí Ọlọ́run ló pa bàbá mi Ọlọ́run ló pa ìyá mi Ọlọ́run náà ló sẹ́mi kù kò sẹ́nìkan kò ságbára kan la hawla wala quwwata illa billahil aliyyil azim la hawla wala quwwata illa billahil aliyyil azim kò sóògùn kan kò ságbára kan kò sétè kan kò sírò kan kò sínú kan àfọlọ́ wọn lè kasára sọ́wọ́ wò dáadáa kasára sí dáadáa lílù tí wọ́n lu Sìníyà láàárọ̀ kò ní ní kó tún má dìde lóru kó tún pè Ọlọ́run yóò tún pè Ọlọ́run ìmọ̀ wa ṣe bẹ́ẹ̀ ní gbogbo gba inú wa bí ọ̀gá yìí dígbò dàbí pé lúlù tá ń lù ọ́ tó lúlù tá ń lù ẹ́ kò tó ẹ ọ̀yá ẹ pé àwọn tó mọ èèyàn lù wá ìbàdí tẹ̀ tí ń lu kò tẹ́ mi lọ́rùn mọ́ wá àmàrà tí wọ́n nà ayẹ̀dẹ̀rìbùnà àlàra àṣìhá ìfẹ́ kẹ́ lù níbàdí lónìí orí ni mo ti fẹ́ kẹ́ lù ọmọ kékeré ọmọ òrukàn sọ ọmọ òrukàn wọn náà ní bẹ lọ́dọ̀ tiẹ̀ tó fi ń kẹ́ àwọn ọmọ tiẹ̀ èwo ló wà tí ó di èèyàn mẹ́ òpùrọ́ ọmọ rẹ ọmọ kẹ ọmọ ọlọ́mọ ló máa rán lóru ó sì ń pè ààrẹ alásàlátù rọ ọmọ ọlọ́mọ ó gbé ní pọ́pẹ́ yóò fìdí jálẹ̀ ọmọ òrukàn ọmọ
dá síyá ọmọ kẹ́tì yẹ tásọ̀ fún ọ pé wọ́n jẹ́ ó jèrè tiẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ọkọ̀ jèrè tiẹ̀ ọba ọlọ́run tó dá nǹkan mà ju gbogbo nǹkan lọ tó sì mètò àwọn mètò òǹkálùkù sì níra ní ọ̀gá rẹ̀ lórí ayédèrè múnà alára sí ha èyí ni mo ti fẹ́ kẹ́ lù ìfẹ́ kẹ́ lù ń bàdí mọ́ àní ìfẹ́ kó dápọ̀ ọba tí ń pè wọ́n mọ́sẹ̀. Allahu Akbar. wọ́n bẹ̀rẹ̀ tí nílùú sì níra wọ́n nà hàtà fakọ̀dá ti lè bá sọ̀rọ̀ wọ́n nà débi pé ojú rẹ̀ méjèèjì sì fọ́. Allahu Akbar. ẹni ọlọ́run máa ń bẹ lára rẹ̀ yóò máa tọ́ọ̀chì ẹlòmíì tó ń sùn ní táwa yìí. hàtà fakọ̀dá ti lè bá sọ̀rọ̀ ojú rẹ̀ méjèèjì sì fọ́. mojú ti fọ́